Omolola, 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 bí n bá táyé wá, wọn ó tún bá wọn ṣòwò ọmọ nítorí wípé ọmọ lára, ara lọmọ, ọmọ lẹ̀yẹ, ọmọ láṣọ ìbora ẹni. Tá a bá dàgbà tán, ọmọ ẹni ní ń wọléde ni. Bá a papòdà, ọmọ ẹni ní ń gbógun ẹni ró. Bíná bá kú, a fẹ́rú bojú. Bọ́gẹ̀dẹ̀ bá kú, a fọmọ ẹ̀ rọ́pò. Ọmọ ẹni làwúre ẹni. Bí n bá wà lùjọ́nà gẹ̀rẹ̀gẹ̀, àwọn ìbejì ọ̀kẹ́ mi ló mú mi wọlé nítorí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ẹni tó bá bí obìnrin 3 tàbí 2 tó kẹ́ wọn tó gẹ̀ wọ́n yóò wà lùjọ́nà. Èjìrẹ́ ọ̀kín, Súnbáre Àjíkẹ́, wínrínwínrín lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Omolola mi sẹ́, Omolola, Omolola, bí n bá táyé wá, ọmọ ni ó tún bá wọn fi bí o. Adíá fún lékeléké fún kẹ́yẹ tó kọ́mọ sílé, pẹ́pẹ́yẹ asòkúta domi tó kọ́mọ sẹ́yìn, adìyẹ abiyamọ ládìtú tọ́mọ ṣùrùbò. Ẹ ṣùrùbò mí o, ọmọ mi, ẹ ṣùrùbò mí, ọmọ ọlá, ẹ ṣùrùbò mí, ọmọ ọlà, ẹ ṣùrùbò mí, ẹdún jọ bí akóredé ọba ọmọ, ẹ ṣùrùbò mí, mo rẹ́ni kejì mi, ẹ ṣùrùbò mí, rẹ̀mílẹ́kún ìbà, ẹ ṣùrùbò mí, Omolola mi, ẹ ṣùrùbò mí, ọmọláṣọ mi, ẹ ṣùrùbò mí o. Mélòó la fẹ́ kà nínú eyín Fèjísítàn Adépèlé, tinú òrùn tòde òjò. Bẹ́ẹ̀ ni Ojìnlérínwó èrìgì ló forí múlẹ̀ láìyọ. Yèyé Ọ̀túnba Ọlálérè, mo yíká ọ̀tún o, mo yíká òsì. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, má fọ́ o, má fọ́. Rókọ̀yà ọmọ Ànábì, adùn ní gbẹ̀yìn ewúro. Ọjọ́ ló ń borí alẹ́, òòrùn ló ń borí òkùnkùn. Èrè lọ́lọ́jà ń jẹ lábọ̀ ọjà, wàá jèrè, wàá jẹ lájẹpẹ́, ò ní ṣubú dànù, wàá dàgbà, wàá dògbó, wàá ríkẹ́, wàá ráyọ̀. Bókété bá dàgbà tán, ọmọ ọmọ rẹ̀ ló ń mu. Oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu rẹ̀. Ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ rẹ̀ wọn ò ní fẹlòmíràn ṣe ẹ́. Ò ní di ká ní iye wá wà láyé ni àràǹbá dá. Iná ọmọ ò ní jó ẹ o. Àmì àṣẹ Èdùmàrè, àmì àṣẹ. Bádà bá lọ abọ̀, ọkọ ọba ò ní kọ́ ẹ lẹ́sẹ̀. Adá ọba ò ní dà ẹ́ láàmú. Wàá rí ṣe, ò ní ṣàṣemáṣe. Àìtó eyín ká là ń fọwọ́ bo ẹnu ẹni. Bí eyín ẹni bá tó ká, fífẹ̀ là ń fẹ̀rẹ̀gẹ̀ ẹni. Fẹ̀yìn rẹ ọmọ ọlọ́jọ́ ìbí, fẹ̀yìn rẹ èní lọ́jọ́ ẹ̀yẹ rẹ, fẹ̀yìn rẹ èní lọ́jọ́ ayọ̀ rẹ, fẹ̀yìn rẹ. We love you.